Hello, ẹ̀yin èèyàn wa. A kú dédé àsìkò yìí o. Ọlọ́run kó ṣàánú fún wa ní orílẹ̀-èdè wa yìí. Ẹ jọ̀wọ́, nǹkan tá a tún gbé dé lówùúrọ̀ yìí, òun ni àwọn alọ kólóhun kígbe, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ sí ibi tí wọ́n ṣiṣẹ́, tí ò yẹ kó ṣiṣẹ́ sí. Àwọn èèyàn burúkú, k'Ọlọ́run kó gbà wá lọ́wọ́ wọn. Ẹ jẹ́ mọ̀ pé ní Enugu, ní ìlú kan tó ń pè ní Enugu, àwọn èèyàn á ní Enugu, Enugu. Ó dáa kí ìlú wà ká ní security. Kì í ṣe just security tó múnádóko, tó ṣe gbòǹgbò nílùú yẹn, tó múnádóko. Kì í ṣe àwọn security pẹpẹpẹ. Security Enugu yẹn, in fact, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé governor bẹ̀ ó ń ṣiṣẹ́ takuntakun. Ẹ jẹ́ mọ̀ pé ọ̀gbẹ́ni kan náà lọ jí gbé nílùú Enugu. Wọ́n jí gbé nílùú yẹn. Ìlú yẹn wọ́n ní Ohun local government area ní ìlú yẹn. Wọ́n náà dẹ̀ jí ọmọkùnrin yẹn gbé. Wọ́n wá gbé lọ sí inú ilé kan. Tẹ bá wo inú ilé yẹn, ẹ kí ajé kú jókòó. Tẹ bá rí building yẹn, ẹ sọ pé ṣé heaven lélẹ̀ àbí paradise? Ó dàbí paradise. Exit yẹn lọ jọ̀rọ̀jọ̀rọ̀. Tẹ bá rí building yẹn lásán. Àṣé ibẹ̀ náà ló ń gbé àwọn kidnappers wọn yẹn. Wọ́n máa lọ gbé wọn lọ síbẹ̀. Ibẹ̀ náà ti lọ tán lọ ń gba ransom fún àwọn tó ń jí gbé. Wọ́n ròyìn ọ̀gbẹ́ni yẹn t'Ọlọ́run sọ pé orí ẹ ò gbàbọ̀dè, orí ẹ ò ní gbàbọ̀dè láyé ẹ̀. Òun ni o. Òun náà jí gbé, wọ́n á gbé lọ sínú ilé tá ń sọ yìí. Tẹ bá rí àwọn building yẹn, you're looking at the building. Ẹ mọ̀ pé owó tán síbẹ̀. Tẹ bá rí àwọn èèyàn tó ń sọ, ẹ̀gbọ́n mi ló kọ́lé yẹn. Abroad ló ti wá. Àwọn èèyàn mi ló kọ́. Wọ́n fún mi lówó pé kí n fi kọ́lé fún wọn. Irọ́ ló wà níbẹ̀ o. Tẹ bá wádìí dáadáa, òótọ́ ni, èyí tó jẹ́ òótọ́ wà níbẹ̀. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ ni àwọn aráàlú òyìnbó náà rán wọn pé kán bá wọn kọ́. Àwọn èèyàn wa ní Nàìjíríà yìí, wọ́n ń ṣe bẹbẹ ju àwọn tó wà nílùú òyìnbó. Ẹ má máa fojú wọn pa àwọn ará abroad ní àwọn ará abroad. Àṣé àwọn gbọ́mọgbọ́mọ nílùú yìí, wọ́n ṣe ju tàwọn ará abroad lọ. Kí máa ṣe kékeré. Tẹ bá wo ìròyìn tá fojú bá. Bí bọ̀bọ́ yẹn, wọ́n ṣe kidnap ẹ̀ sílé yẹn nìyẹn, sínú ilé yẹn. Wọ́n máa ń wá bọ̀bọ́ wọn pé tí Ọlọ́run wá ṣe ìyanu. Tó sọ pé ti family bọ̀bọ́ ìyá àti àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ pé alive wọn ò ní gbé. Ọkùnrin Ọlọ́run wá kó yọ. Orí kó yá gan. Bọ́n ṣàṣe sí àwọn security agency, wọ́n ṣà mọ̀ pé wọ́n wá. Bọ́n ṣe wá ṣà lọ wo building yẹn, wọ́n dé bẹ̀. Wọ́n ní ibi building yẹn pé àwọn people yẹn wọ́n máa ń suspect wọn torí iṣẹ́ tó ń ṣe Ọlọ́run ló yé. Mọ́tò jọ̀rọ̀jọ̀rọ̀, ilé ńlá ńlá gbogbo wọn. Ìwé tó fi ń wa compound yẹn, wọ́n ní wọ́n suspect. Ibẹ̀ náà gbé ọ̀gbẹ́ni yẹn lọ. Nígbà tán fi dé inú ilé yẹn, wọ́n ti de bọ̀bọ́ yìí. Wọ́n ti de lọ́wọ́ lẹ́sẹ̀. Wọ́n wá ní ibi t'Ọlọ́run ti wá mú àwọn kidnappers wọ̀nyẹn. Wọ́n ní wọ́n lọ ń demand ransom lọ́dọ̀ àwọn ẹbí ọ̀gbẹ́ni tó ń gbé. Millions of ṣá mọ iye millions tó máa ń gbé yẹn, tó máa ń gbà yẹn, tó máa ń bèèrè. Bọ́n ṣàṣe ìyanu. Bọ́n ṣàṣe dé bẹ̀ ṣá, wọ́n rí wọn. But nígbà tí àwọn ọlọ́pàá wa, sójà gbogbo everybody tó ń dé bẹ̀ yẹn, wọ́n mọ̀ pé kí leléyìí, wọ́n bá man yẹn bẹ̀. Ìyẹn man tán, wọ́n ti dé lọ́wọ́, wọ́n ti dé lẹ́sẹ̀.
wọ́n ń bèèrè pé àwọn òbí wọn kán mú àwọn owó ńlá ńlá tó máa fi wá gbà. Billions of billions náà pé o. At the end of the day, ṣàláì fọ̀rọ̀ gùn bó ṣe rescue man yẹn nìyẹn. Tí gọ́vnà bẹ̀ bó ṣe wọ́n ṣàṣe rí nìyẹn. Wọ́n lọ fẹjọ́ sùn, wọ́n ṣà mú bọ̀bọ́ yẹn jáde. Wọ́n ṣà interrogate ẹni tán gbé yẹn. Bí gọ́ọ̀mẹ̀ntì yẹn kò ṣe kan kò pé méjì. Kò ṣe kan kò ṣe méjì. Bí gọ́vnà yẹn kan ṣe command àwọn bulldozer. Ṣé rí gbogbo estate tó wà níbẹ̀ yẹn? Ayayayayaya. Tán rí pé àwọn kiní yìí owó jìbìtì, owó ibi náà fi kọ́ ilé yẹn. Bọ́n ṣe gbé bulldozer dé bẹ̀ báyìí. Gbogbo èèyàn ní, ìgbà tèmi gan rí mo ní, kí ló le tó yìí? Báwo ni ìjọba ṣe wicked báyìí? Ìjọba ò kan dédé wicked o. Àwọn èèyàn náà ń kọ́ ìjọba. Man yẹn, gọ́vnà yẹn, àwọn èèyàn náà ń kọ́. Yàn láti hùwà oró àwọn èèyàn náà ni. Ṣé rí tán mẹ́nu lé ọ̀rọ̀ báyìí? Pé wọ́n kàn dédé bẹ̀rẹ̀ sí ní demolish. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ rò pé bóyá a kàn ń demolish, a kàn ń ṣe demolish o. Àwọn information ló gbé wa wá bí báyìí. Lóòótọ́, ìjọba dẹ̀ fojú rí pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Láì fọ̀rọ̀ gùn, wọ́n ṣe gbé bulldozer àwọn eléyìí gàtàgàtà kiní yẹn tán fi máa ń demolish ilé. Wọ́n kàn ṣe gbé kiní tán gbé kiní yẹn sórí òrùlé yẹn. Tẹ bá rí building, ẹ jọ̀ọ́. Àní bí heaven ni. Bọ́n ṣe demolish ẹ̀ nìyẹn. Wúrúrúrúrúrúrú. Tán kàn gbé ẹnu kiní yẹn lé orí òrùlé yẹn. Ó kàn run bí ìgbà tí paper run ni. Yírírírírírírírí. Wọ́n gbé sí kejì. Àfi yírírírírírírí. Wọ́n gbé sí àṣé àti bà nǹkan jẹ́ kò ṣòro. Àti tún ṣe ni problem ló le jù. Wọ́n máa da gbogbo. Tẹ bá rí ilé tán wó ńbẹ̀ yẹn, táwọn olè yìí tán kó bá àti ilé onílé o àti ilé èèyàn gidi àtàwọn olè gbogbo ẹ̀. Ilé wọn yẹn, àwọn people yẹn wọ́n kó bá wọn ńbẹ̀ yẹn. Tẹ bá rí bí estate yẹn ṣe lágbára. Wọ́n ní àwọn kan dédé ni o. Wọn kàn dédé bẹ̀rẹ̀ sí ní wólé o. Àwọn people àṣé ibẹ̀ náà máa lọ store àwọn tán kidnap. Ibẹ̀ náà máa ń store wọn sí. Wọ́n nígbà tán dé bẹ̀ yẹn, ẹ wá wo owó. Àwọn eléyìí ò tiẹ̀ ń lọ báǹkì. Wọ́n ní wọ́n sọ ibẹ̀ yẹn di báǹkì. Tẹ bá rí owó tán rí nínú àwọn ilé yẹn. Ta ló tiẹ̀ máa expect pé irú ilé bẹ́ẹ̀ yẹn pé wọ́n lè máa ṣiṣẹ́ ibi ńbẹ̀ yẹn? Wọ́n ò mọ̀. Wọ́n kàn máa rò pé bó ṣe fine rẹ́gẹ́dẹ́gẹ́dẹ́. Àwọn èèyàn gidi ló ń gbé bẹ̀. Àwọn èèyàn kìíní. Àṣé ilé oró, building oró, building pààyàn. Ibẹ̀ náà ti lọ ń ṣiṣẹ́ ibi wọn. Wọ́n ròyìn owó tán bá ń bẹ̀. Wọ́n ròyìn ìbọn, àwọn equipment tán fi ń ṣọṣẹ́ nínú ilé yẹn. Ìjọba wọ́n pack everything. Wọ́n search everything kí ìjọba tó bẹ̀rẹ̀ sí ní gbé bulldozer lọ bẹ̀. Wọ́n demolish ẹ̀ o. Torí àwa tá mọ̀kàn la máa ń sọ pé, ilé yìí máa da o. Ilé yìí máa ṣe rẹ́gẹ́dẹ́ o. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn owó àpàpàǹdodo táwọn kan tá mọ̀ díẹ̀. Mo fẹ́ kí n dàbí lágbájá. Irú ilé yẹn dẹ̀ wọ̀n mí. Lóòótọ́ nǹkan rí wọ̀n yàn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wà careful. Ká má máa ranjú mọ́ nǹkan tí èèyàn ò mọ̀ díẹ̀. Ẹ wò ó sí. Wọ́n rí àwọn èèyàn mú o. Wọ́n mú o. Àwọn kan sálọ. Wọ́n ní ọ̀gá wọn pátápátá pé wọ́n rí ní ilé ẹ̀ ní town ní enugu. Wọ́n náà dé bẹ̀. Ìyẹn ibi tó ń gbé. Wọ́n ló ti relocate. Ó ti sálọ ṣá. Wọ́n ló ti sálọ sí Èkó. Àwọn èèyàn wọn náà tán táṣìírí ara wọn. Wọ́n ló ti lọ sí Èkó. Wọ́n ní bí gọ́vnà enugu yẹn bó tún ṣe track ẹ̀. Ó ní kán track ẹ̀ dé Èkó. Wọ́n track ẹ̀, wọ́n rí, wọ́n ní láti rí kán tó mú. Wọ́n mú o. So ẹ̀yin èèyàn wa, oríire mà ni o. Ẹni ẹlẹ́ni tọ́lọ́run pé orí ẹ̀ lórí ire láyé ẹ̀.
Òun ló tú àṣírí àwọn people yìí tí wọ́n fi rí wọn mú o. So àwọn èèyàn wa, gbogbo nǹkan tó ń dán ká ní wúrà o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká fi èyí ṣàfikọ́gbọ́n. Ká dẹ̀ mọ̀, ká dẹ̀ máa ṣọ́ra, ká dẹ̀ máa gbàdúrà. K'Ọlọ́run má yẹ kí a kó sí ọwọ́ àwọn èèyàn burúkú wọ̀nyẹn. K'Ọlọ́run kó máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa tọmọtọmọ. A ní kó sọ́wọ́ gbọ́mọgbọ́mọ ní agbára Kristi. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ ṣé, ẹ bá mi like, kẹ́ bá mi share, kẹ́ dẹ̀ bá mi subscribe. Thank you very much.